orí wàsáàpù ni gómìnà Kwara tí ń ṣèjọba tiẹ̀. Ẹgbẹ́ òṣèlú PDP ló sọ bẹ́ẹ̀. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP nípínlẹ̀ Kwara ti fẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ náà Abdulrahman Abdulrasaq pé ṣe ló ń ṣe ìjọba Kwara nípasẹ̀ lílo àtẹ̀jíṣẹ́ orí ayélujára wàsáàpù tó sì pa gbogbo àwọn iṣẹ́ àkànṣe òpópónà tó ń ṣe lọ́wọ́ tì gẹ́gẹ́ bí aṣọ tó ti gbó. Nínú àtẹ̀jáde kan tí akọ̀wé tó ń gbé ìròyìn ẹgbẹ́ náà jáde, ọ̀gbẹ́ni Olúṣẹ́gun Adéwàrà fi síta èyí tó tẹ Aláròyé lọ́wọ́ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 15 oṣù kẹrin ọdún 2024 yìí. Níbẹ̀ ló ti ní kí gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasaq lórí bó ṣe pa gbogbo àwọn iṣẹ́ àkànṣe òpópónà tó ń lọ nípínlẹ̀ náà tì tó sì ń bá ohun tí kò kàn án lọ́wọ́ lẹ́sẹ̀ kiri, pàápàá nípa òpópónà tó ń lọ lọ́wọ́ ní Èkó àti Calabar tó pa àwọn èèyàn Kwara tó dìbò fún un tì. Ó tẹ̀síwájú pé ohun ìyàlẹ́nu ni ọ̀rọ̀ náà jẹ́ fún ẹgbẹ́ òṣèlú PDP pẹ̀lú bí ọ̀rọ̀ ìpínlẹ̀ Kwara kò ṣe jẹ gómìnà lógún mọ́ tó sì jẹ́ pé iṣẹ́ ìjọba àpapọ̀ ló ń wà mọ́yà kiri. Ó ní gómìnà wa ti kó lọ sí ìlú Àbújá tipẹ́ tó sì ń ṣe ìjọba Kwara látòrí àtẹ̀jíṣẹ́ lórí wàsáàpù tí yóò sì máa ya àwọn ayédèrú fọ́tò nígbàkúùgbà tó bá wá sílé. Eléyìí kò lè jẹ́ ìtẹ́wọ́gbà mọ́ rárá nítorí pé Abdulrasaq ti sọ ìpínlẹ̀ Kwara di akùrẹ̀tẹ̀ níbi tí kò ti sí ètò ààbò mọ́ tí ìjínigbé ń peléke sí i lójoojúmọ́. Bákan náà ni ẹ̀ka ètò ìlera àti ètò ẹ̀kọ́ ti dẹnu kọlẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ sì ń kẹ́kọ̀ọ́ lábẹ́ igi gẹ́gẹ́ bí ìròyìn tí iléeṣẹ́ BBC gbé jáde nípa iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Kọ́kán LGEA tó wà níjọba ìbílẹ̀ Asa nípínlẹ̀ náà. Ẹgbẹ́ òṣèlú PDP ti wá ké sí gómìnà Abdulrasaq kó tètè padà wálé láti ìlú Àbújá tó lọ jókòó sí, kó wá lo gbogbo agbára rẹ̀ fún ìdàgbàsókè àti ìgbáyégbádùn àwọn èèyàn ìpínlẹ̀ Kwara, kó sì lo àǹfààní alága ìgbìmọ̀ gómìnà tó jẹ láti fi kóre wálé. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.